A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá nílé. Tó Ọlọ́run ò ní já ṣìṣe o. Ilẹ̀ Yorùbá tí gbogbo wa ń pariwo pé a fẹ́ gbà, Ọlọ́run jẹ́ ó ṣeé ṣe o. Ọlọ́run jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ o. Ṣùgbọ́n ṣé bá a ṣe ń ṣe èyí ṣé bẹ́ẹ̀ ló yẹ kó ti rí? Yorùbá sì máa ń pòwe wípé tí erin méjì bá ń jà, koríko bẹ̀ òun ló máa ń jìyà bẹ̀ o. Bàbá wa Gani Adams àti olóyè Sunday Igboho tí wọ́n ń tahùn síra wọn, mo rò pé gbogbo wa náà láti gbọ́ lórí ayélujára wọn. Ẹ má jẹ́ ká fi ojú kékeré wo ọ̀rọ̀ yìí o, torí pé ọ̀rọ̀ yìí ti lè kọjá bí a ṣe rò ó. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ báyìí, àwọn ọmọ Ìbà Gani Adams, ìyẹn àwọn OPC àti àwọn ọmọlẹ́yìn olóyè Sunday Igboho, wọ́n ti fìjà ta báyìí o nílùú Ìkirè tó sì ń para wọn. Ṣé bá ṣe fẹ́ hẹ́ndì Odùduwà nation wa lélẹ́yìí? Àwa la tún wá ń bára wa jà báyìí. Haúsá ò bá wa jà, Fúlàní kò bá wa jà, àwa la wá ń dojú ìjà kóra wa, àwa ń para wa lórí ọ̀rọ̀ tí ò tọ́rọ̀. Ẹ jẹ́ ká mọ̀ gan-an bí tẹ́ bá ń kó wa lọ o. Ẹ má tàn wá o, ẹ jẹ́ ká mọ̀ bí tá à ń lọ o. Tẹ́ bá sì ti gbowó, ẹ jẹ́ á mọ̀, ká mọ̀ wípé àgbàkágbà fún kádàrá wa. Ọmọ Yorùbá ẹ ronú o. Bàbá wa olóyè Gani Adams, èmi ò ní tàn yín o. Wàláhì mi ò ní tàn yín. Ó kùn díẹ̀ káàtó o, torí wípé ọmọ yín ni olóyè Sunday Igboho jẹ́. Ẹ sì lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́ fà á mọ́ra. Bẹ́ẹ̀ ni ó ti wá jẹ́ àwa la wá ń kojú ara wa, àwa là ń bára wa jà, a dẹ̀ ń pariwo Odùduwà nation. Báwo la sì fẹ́ gbọ́ Odùduwà nation báyìí pẹ̀lú gbogbo orú wà báyìí? Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ báyìí, èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti pa nílùú Ìkirè o. Bẹ́ẹ̀ ni wọ́n ti pa èèyàn méjì báyìí nílùú Ìkirè. Nínú ìwádìí mi, a rí wípé àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn olóyè Sunday Igboho, àwọn ni wọ́n pa. Sọ yẹ kó rí bẹ́ẹ̀? Fúlàní ò bá wa jà mọ́ o, àwa là ń bára wa jà. A sì ń pariwo Odùduwà nation. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o. Ẹni tó bá tabá kó mú tiẹ̀, kó má fi ṣèbínú, kó mú lò ní kókó. Ẹ wò ó dìgbà. Máa ṣe ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá sí báyìí ná. Kí láti máa ṣe ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá kan sí báyìí ná? Torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá, torí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá, ẹ̀yin ìka èèyàn Yorùbá tẹ̀dẹ̀ pera yín lólórí, olórí burúkú, olórí rádaràda, olórí má ṣàǹfààní. Tẹ́ ìran bíi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ tó jẹ́ pé bàbá Sunday Igboho lẹ̀ ń jẹ́lọ́sì káàkiri. Kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá? Kí ló ń dé? Ẹ̀dùn náà kí ló dé? Kí ló wà nínú àpò yín gan-an tẹ́ ẹ̀ lè yọ síta káráyé mọ̀ gan-an? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Ní problem pẹ̀lú OPC o. Tá a bá tètè wá nǹkan ṣe sórí ọ̀rọ̀ bàbá Gani Adams, wàláhì tàláhì ìṣòro ńlá ni bàbá Gani Adams máa jẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Mo fi Ọlọ́run tú ẹlẹ́rìí, tá a bá tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Gani Adams. Àwọn kankan fún mi lóríṣiríṣi information, mi ò gbà á. Ọ̀tí ìgbà tó bẹ̀rẹ̀ sí send video sí mi pé Bọ̀dá Saheed, mo ní kí ló ṣẹlẹ̀. Wọ́n ní àwọn ọmọ OPC ń pa wọ́n o. Wọ́n ní àwọn ọmọ OPC ti yabo wọn ládùúgbò wọn pé wọ́n ń pa wọ́n o. Fídíò wà lọ́wọ́ mi ń sìn. There's many video tó wà lọ́wọ́ mi ń sìn. Mo ti send ìkan sí brother wa Ìṣọ̀kan Ọmọ Oòduà náà
pé torí mo pè wọ́n láàárọ̀ ẹ̀wọ̀n gbé gbogbo àwọn bísí ni kò tiẹ̀ ìfẹ́ yé mi mọ́ oníkálukú ló ń fèsì challenges tiẹ̀ so ẹnìkan ò lè blame ẹnìkan pé kò gbé kọ́ọ̀lù ń sìn information tó tẹ̀ wá lọ́wọ́ ń sìn ni pé àwọn bàbá Gani Adams ti ń pa àwọn ọmọ Yorùbá bíi tiwọn o àwọn bàbá ẹ gbà wá o gbogbo ẹ̀yin ọmọ aráyé gbogbo ẹ̀yin ọmọ Oòduà ní tilé tó kó bàbá Gani Adams ti gbégbèsè láti máa pa àwọn ọmọ Yorùbá o mi ní fún yín lófo láíláí Facebook tàbá send nǹkan sórí Facebook wọ́n máa sọ pé ó gé against community ni n bá post video yẹn láàárọ̀ live but ẹ wo tẹ bá lọ sí kinní mi ẹ lọ sí kinní mi bẹ́yẹn page mi ẹ wo nọ́mbà mi kẹ dárúkọ yín ẹ má wulẹ̀ kí mi hi tí n bá ti save nọ́mbà yín kẹ wo status mi mo ṣẹ̀ṣẹ̀ post yẹn láàárọ̀ yìí ni after 24 hours ó máa delete mo ti post àwọn videos kan síbẹ̀ ń sìn bàbá Gani Adams ti ń gbégbèsè láti máa pa àwọn ọmọ Yorùbá tó ń ṣe aggregation tó ń ṣe ọ̀rọ̀ ọmọ Yorùbá o wọ́n sọ pé OPC làwọn fẹ́ bàbá dẹ̀ kọ̀ sásábẹ́ bàbá Gani Adams sásábẹ́ OPC láti máa fi OPC parọ́ máwọn èèyàn ni gbogbo OPC kan ló ń ṣe orí burúkú báyẹn o owó tí bàbá Gani Adams bá gbà lọ́wọ́ Tinubu ní kán dá padà o bàbá Gani Adams ti rán àwọn èèyàn lọ pààyàn o gbogbo yín pátá ẹ dìde o ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o mi tiẹ̀ ní pláàni rárá láti ṣe prógráàmù lẹ́ni rárá torí mo ṣẹ̀ṣẹ̀ kàn jẹ́ ta ni mo lọ manage ara mi ni mi ò kàn tẹ́yàn kan bá support mi ò kéyìn mi lè wá jẹ́ kí táwọn èèyàn ti ń bú mi already pé ó máa tó tán lọ́wọ́ ẹ̀ èbó sì lówó tó fi ń ṣe prógráàmù ni ṣèbó sì nígbà ni tó bá ti tán lọ́wọ́ ẹ̀ ara ẹ̀ á balẹ̀ wallahi nǹkan táwọn èèyàn sọ fún mi nìyẹn wọ́n tún ṣe débi pé wọ́n tún post video ó máa tó tán lọ́wọ́ ẹ̀ sí mi ní WhatsApp mi but mi post ẹ̀ mo delete ẹ̀ mo wò pé ó kéré tọ́lọ́run bàbá nífẹ̀ẹ́ mi kò ní tán lọ́wọ́ mi ṣèbí nítorí ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ most of àwọn èèyàn táàjọ bẹ̀rẹ̀ lọ ní tájẹ́tì pé àwọn máa lówó nídìí aggregation àwọn máa ní kinní kan nídìí aggregation no nígbà tá a sọ pé à ń jà fún ọmọ Yorùbá tá à ń jà fún orílẹ̀-èdè wa kò yẹ ká máa sọ pé money ni ó ṣe máa jẹ́ money for what ẹ yẹ ká jọ sọ náà ń sìn àti wá jókòó lórí pé bọ owó politician Ghana must go tó bá ti tán ìṣòro ti tán ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run ṣé bọ́n ṣe ń pa wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan yìí dáa ni bàbá Gani Adams orí nǹkan sọ sórí àwọn ọmọ tó wà ní prison látọjọ́ yìí tó mú wákìlì lọ tó dẹ̀ mú síbẹ̀ wọ́n fi wákìlì lẹ̀ wọ́n dẹ̀ gbé àwọn ọmọ yẹn tì sínú ẹ̀wọ̀n bàbá Sunday Igboho wá fún wọn ní 7 days ọjọ́ tó fún wọn ní 7 days yẹn ni bàbá Gani Adams ti bẹ̀rẹ̀ wàhálà o náà ti bẹ̀rẹ̀ ogun o pé láti gba àwọn ọmọ tó wà ní prison yẹn kalẹ̀ sẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ bàbá Gani Adams kí ló ṣẹlẹ̀ kí ló dé kí la gbà lọ́wọ́ yín owó tẹ́ gbà lọ́wọ́ Jonathan nígbà yẹn ṣé kò tí ì tó yín ni owó tí Jonathan gbé fún yín ṣe bí gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ ṣe kò tí ì tẹ́ yín lọ́rùn ni bàbá Gani Adams ṣáyé lẹ wá àbáyé rádaràda kí láǹfààní Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ẹ jẹ báyìí ta ló tiẹ̀ fi ń jà àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ Yorùbá mélòó ló sọpọ́tì kẹjà Ààrẹ Ọ̀nà Kakanfò ta ló ràn yín ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ bá fẹ́ jà Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ jẹ́ sínú ilé yín àrán yín ṣe o bàbá Gani Adams àwa ọmọ Yorùbá tilé tó ko àti ẹ̀fẹ́ yín torí apààyàn ní yín o ẹ̀fẹ́ mi àwọn ọmọ wa láìsàláì mo fi Ọlọ́run ṣe lẹ́rìí ẹ̀fẹ́ mi àwọn ọmọ èèyàn ṣòfò tó bá jẹ́ pé kì í ṣe ẹ̀yin lẹ rán àwọn tó lọ ń pa àwọn ọmọ OPC tó lọ ń pa àwọn ọmọ Yorùbá tó ń ṣe rálì káàkiri yẹn tó ń ṣe ọmọ Oòduà yẹn tó bá jẹ́ pé kì í ṣe ẹ̀yin lẹ rán wọn ẹ jáde kẹfògún búra tó bá jẹ́ pé ẹ lọ́wọ́ nínú àwọn tí ó pa àwọn èèyàn tó ń pa àwọn èèyàn tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò wọ́n fẹ̀mí bọ̀bọ̀ kan ṣòfò ń sìn mọ́ ẹ sẹ́ndì fídíò ẹ̀ sí mi confam ní gbangba ni mo rí confam pé torí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi lánàá pé wọ́n ní bọ̀dá Saheed wọ́n ní yẹn mi like ẹ̀ kò sí status ẹni kò sí WhatsApp ẹni tí mi ò kí ń wò tó bá send nǹkan sí mi sometimes mo máa ń bínú sáwọn èèyàn kan máa send video sí mi like ẹ̀ but ẹlòmíì àti kalára kò lọ́pṣọ̀n tí bá rẹ tó yẹ send video sí mi tí ò ń ṣe aggregator bíi tèmi tí ò ń ṣe ẹjọ́ ríro tó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ tí bá ti click ẹ̀ tí mo rí màá ní láti respond sẹ́ni yẹn because à ń ṣiṣẹ́ pẹ̀lú ara wa ni o gbogbo wa àti ọmọ onílùú tá a sọ pé à ń jà fún àtàwa náà tá a jọ ọmọ onílùú tí Ọlọ́run ṣe wá lákíkanjú kéékèèké à ń jà fún ara wa láti dáàbò bo ara wa ni o bàbá Gani Adams tẹ́ ẹ̀ bá lè ràn wá lọ́wọ́ ẹ dákẹ́kẹ́ lọ wábi jókòó sí o because àmọ́ kankan tó ń ṣẹlẹ̀ ń sin ẹ wà láyé látọjọ́ yìí bàbá Gani Adams wà láyé látọjọ́ yìí wọ́n wà láyé látọjọ́ yìí tí àwọn Fúlàní ti ń gbẹ̀mí àwọn ọmọ èèyàn bàbá Gani Adams ò káwọn tíìmù lọ oko lọ jà o lọ wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ o tọ́rọ̀ bá ti dójú ẹ̀ tọ́ta bá ti ṣe gúrúgúrú tí bàbá ti rí pọ̀rọ̀ ńlá ṣe yọrí lọ náà máa ń jáde náà máa ń takù wa o ó ti di ìgbà kẹfà báyìí lásìgbà tí bàbá Sunday Igboho ti bẹ̀rẹ̀ kínní ó ti di ìgbà kẹfà tí bàbá Gani Adams gbé pírọ́blẹ́mù ẹ̀ wá kí ló ń ṣẹlẹ̀ ṣé ẹ pèèyàn ní Gani Adams ṣé kò lórúkọ Yorùbá gan tó tiẹ̀ ń jẹ́ ni ṣọ́mọ Yorùbá dẹ̀ lẹ́ni ìṣá no ẹ jẹ́ kémi àti yín jọ jókòó Gani Adams ló lóun jẹ́ o ẹ jẹ́ ká jókòó ká ronú ara wa o ṣọ́mọ Yorùbá dẹ̀ lẹ́ni ìṣá ṣẹ́ ṣú ọ̀pọ̀ ọmọ Yorùbá lẹ́ni ìṣá torí àkókò náà pélé wọn mo rìn súnmọ́ àkókò dáadáa Oǹdó náà bí mi sí o àwọn èèyàn ò testify sí pé bàbá Gani Adams nílẹ̀ ní family ní kí náà ti ń pè o sórí ìkàrí àkókò gbogbo ẹ̀ lámọ̀ o bàbá Gani Adams kí ló ń ṣẹlẹ̀
kí ló ń ṣẹlẹ̀ gan-an bàbá Gani Adams ẹ lọ padà lọ lé kẹ́ lọ ya fọ́tò pẹ̀lú àwọn ẹbí yín ká mọ̀nú ẹbí tẹ́ ti jáde as in understand bàbá Sunday Igboho tó ń jẹ́ àyàmọ̀ àwọn ẹbí ẹ̀ tọ́jọ́ ń jáde yẹn mọ́ àmọ́ àwọn family ẹ̀ bàbá Gani Adams can you provide your family